ẹ wo ọmọbìnrin yìí wò dáadáa. ẹ kọ́ tààrọ̀ ọgbà ẹ̀ tí ẹ wò wá ọ̀rọ̀ ọbẹ̀ náà ni a wà báyìí pẹ̀lú nǹkan tí ó ṣẹlẹ̀ ní gèrè Álímù. ẹ wò ìyàwó rẹ̀ ní ìyàwó ẹ tí wọ́n pa yẹn ń ló sunkún yìí ṣe ti wá rí báyìí àwọn ọlọ́pàá ti wà níbí wọ́n ti àrẹ́sì ṣe ti rí báyìí òní o ìyàwó rẹ̀ òní o ẹ dákun bá wa ṣíà ẹ yẹ kí gbogbo àgbáyé kan fi lè mọ̀ ṣe ti rí báyìí òní o ẹwọ ẹni ẹlẹ́ni tí ẹni gbọ́mọ ékeré ni ẹ ti rí báyìí ọ̀gá àwọn gbogbo àwọn oníkẹ̀kẹ́ nípínlẹ̀ Kwara àwọn náà wà níbí àwọn ní ẹ ti rí báyìí. gbogbo Yorùbá gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀yin ni mo pè ẹ súnmọ́ mi ẹ gbé àpótí kẹ́ fi jókòó ẹni tó bá ń lọ lọ́nà kó dúró kó máa gbọ́n tí mo bá sọ ẹni tó bá ń dáná lọ́wọ́ kó fi iná tó ń ṣẹlẹ̀ kó gbọ́n tí mo fẹ́ sọ ẹni tó bá ń ṣe nǹkan míì ẹ fún mi ní ìṣẹ́jú bí mélòó kan kẹ́ wá gbọ́rọ̀ mi kẹ́ tẹ́tí kẹ́ gbọ́rọ̀ mi kẹ́ wo ẹ wòye sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Yorùbá lọ̀tá Yorùbá ní máa ń gbàbọ̀dè fún Yorùbá ló gbàbọ̀dè fún olóyè Sunday Igboho títí débi Sunday Igboho débi tó dé lónìí yìí pàápàá jùlọ ẹ̀yin Yorùbá àwa Yorùbá gbogbo wa Yorùbá ẹ tẹ́tí ẹ gbọ́rọ̀ mi ẹ tí ẹ ronú jinlẹ̀ dáadáa ẹ ronú sọ̀rọ̀ tí mo fẹ́ sọ tá a bá fẹsẹ̀ múlẹ̀ dáadáa tá a jókòó dáadáa ìrìn àjò wa ò ní pẹ́ tá a fi débi tá a ń lọ ṣùgbọ́n tá a bá láàní fẹsẹ̀ múlẹ̀ tá a bá ní àmọ́ sí kámi ni ìrìn àjò wa yóò pẹ́ ká tó débẹ̀. Yorùbá lọ̀tá Yorùbá gbogbo ala ti rí àwòrán ọmọbìnrin yìí Tèmítọ́pẹ́ Àmínà Àjàyí gbogbo ala ti rí òun ni ambassador ní diaspora fún gbogbo àwọn H-men èyí tí a mọ̀ sí mẹ̀yàtì Allah òun ni ambassador wọn òun lolùgbédègbà wọn òun ni informant wọn gbogbo nǹkan tí àwọn diaspora bá ń ṣe lọ́wọ́ òun ni ó mọ̀ sọ fún wọn àwọn ni ó mọ̀ lọ block gbogbo nǹkan tí Yorùbá bá fẹ́ ṣe níta òun náà ní àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ fún káàkiri ní gbogbo diaspora ìyẹn Àmínà Àjàyí Tèmítọ́pẹ́ yìí gbogbo nǹkan tí ó bá ń gbọ́ káàkiri ní diaspora òun náà ń jókòó òun náà ń gbọ́ bó ṣe ń gbọ́ ló ń sọ fáwọn H-men òun làwọn H-men fi ń ṣiṣẹ́ ní Nàìjíríà ṣe gbogbo wa náà la rí láìpẹ́ yìí a rí pé Gumi ó lọ sílùú Ìgbòho ǹjẹ́ àmọ́ tí Gumi fi lọ sílẹ̀ Ìgbòho ni ẹ wá gbọ́ o ẹ tẹ́tí kẹ́ gbọ́ mi Gumi lọ sílùú Ìgbòho ó lọ bẹ̀ pé tó Sunday Ìgbòho tí wọ́n ti ẹ̀ ń pariwo yìí tó lóun fẹ́ tiẹ̀ fẹ́ pín Nàìjíríà yìí tó lóun fẹ́ kí gbogbo ilẹ̀ Yorùbá kó dá dúró yìí bóun tiẹ̀ ní Ìgbòho yẹn gangan ṣe jẹ́ Gumi wọ̀lú Ìgbòho láti lọ wo bí ìlú yẹn ṣe jẹ́ ǹjẹ́ ìlú ńlá kan ló jẹ́ nílẹ̀ Yorùbá ni àwọn òwò ní bẹ níbẹ̀ Gumi wọ ìlú yẹn ó lọ sálámí ìlú yẹn láti wo bí ìlú yẹn ṣe jẹ́ gbà tó débẹ̀ lóòótọ́ ó rí pé ìlú yẹn ìlú kékeré ni ó jẹ́ ìyàlẹ́nu fún pé ṣé ìlú kékeré yìí ni Sunday Igboho ti jáde òun ló wá lóun fẹ́ dá Nàìjíríà ló fẹ́ pín Nàìjíríà sí wẹ́wẹ́ òun ló fẹ́ gbé Yorùbá kò nílẹ̀ Nàìjíríà ara àwọn èròǹgbà tí Gumi fi kò ní tó fi wá sálámí ìlú yẹn tó fi wọ ìlú yẹn tí ẹnìkankan tí gbogbo àwọn ará Ìgbòho kan pátápátá tí wọ́n fi mọ̀gbà tó wọlé ìkan nìyẹn nínú iṣẹ́ tí Gumi bá lọ nìyẹn. ẹ̀kejì nínú iṣẹ́ tí Gumi bá lọ síbẹ̀ ó tiẹ̀ fẹ́ lọ wò ó pé tó mo fẹ́ lọ sí ìlú yìí láti lọ wo báwo ni wọ́n ṣe tó kí ni wọ́n jẹ́ agbára wo náà ní ẹsẹ̀ wo náà ní nílẹ̀ Yorùbá tí Ìgbòho fi dìde tó fi ń dààmú gbogbo àwọn ilẹ̀ Yorùbá tó fi ń dààmú gbogbo Nàìjíríà tí Ìgbòho sọ pé òun fẹ́ kí Yorùbá dá wà Gumi ti gbàgbé ni pé gbogbo kì í ṣe Yorùbá kan gbogbo Yorùbá ni Ìgbòho jẹ́ bí Ìgbòho ṣe jẹ́ Yorùbá Kwara bẹ́ẹ̀ náà ló jẹ́ Yorùbá Ọ̀yọ́ bẹ́ẹ̀ náà ló jẹ́ Yorùbá Ondo bẹ́ẹ̀ náà ló jẹ́ Yorùbá Èkìtì bẹ́ẹ̀ náà ló jẹ́ Yorùbá Ogun State kódà Yorùbá Èkó wọ́n ti gbàgbé pé Yorùbá ni Yorùbá ó mọ̀ jẹ́ títí lọ láéláé
mo wá rọ gbogbo ẹ̀yin tẹ́ wà ní ilẹ̀ Ìgbòho a ṣèwádìí lọ a ṣèwádìí bọ̀ a rí pé gbogbo àwọn tó wà níbẹ̀ wọn ò mọ̀gbà tí Gumi wọlé wọn ò mọ̀gbà tó wá Salami ìlú yẹn wọn ò mọ̀gbà tó wá ṣe investigation ṣùgbọ́n ó fi bí ọgbọ́n ó fi gbé ọ̀rọ̀ Islam ó fi gbé wọnú ilẹ̀ Ìgbòho Islam tó já sí pé ẹ̀yà sí láti ran àwọn ará Ìgbòho lọ́wọ́ láti jọjọ́ yìí ó sì wá jẹ́ pé àsìkò sì yìí ni Gumi fẹ́ wọbẹ̀ pàápàá jùlọ àǹfààní wo ni Gumi tó fẹ́ ṣe fún ilẹ̀ Yorùbá àǹfààní wo la fẹ́ rí gbà lọ́dọ̀ Gumi torí pé kí ni bí ọgbọ́n Gumi fẹ́ wọbẹ̀ pẹ̀lú àwọn ète burúkú títí ẹni ṣé Gumi tó já sí pé ó kórìíra ilẹ̀ Yorùbá pàápàá jùlọ ó kórìíra Yorùbá pátápátá ṣé Gumi tó já sí pé òun olórí àwọn herdsmen ṣé Gumi tó já sí pé òun lórí àwọn bandit gbogbo àná làkúkú gbọ́ gbogbo tí Gumi sọ káàkiri a gbọ́ gbogbo tó sọ pátápátá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí gbogbo iná lẹ ti fetí ara yín gbọ́ lẹ́dẹ̀ ti gbọ́ tí Gumi fẹnu ara ẹ̀ sọ pé tó ẹ má lé herdsmen kò nílẹ̀ Nàìjíríà wọ́n ní ẹnìkan kò tó bẹ̀ láti lé herdsmen kò nílẹ̀ Nàìjíríà pé àwọn herdsmen ní àwọn bandit yìí ọmọ ìyá kan ni tó bẹ̀ láti lé wọn a dẹ̀ gbọ́dọ̀ jọ gbé papọ̀ ni bẹ́ẹ̀ sì ni àwọn tá à ń sọ yìí àwọn herdsmen yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti padànù àwọn bandit yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti kidnap èèyàn tó rówó kó kalẹ̀ ó dẹni ẹdun arinlẹ̀ tí kò ní nǹkan kan mọ́ ẹni tí ò rówó kó kalẹ̀ ibi tó ti ń sáré jìgànjìgàn káàkiri ó ti kú òun ni gbogbo wa ṣe wá mọ̀ pé ń sìn báyìí pé lóòótọ́ mo ṣẹ̀ṣẹ̀ gbà pé tó bá ní kò sí Buhari lérí ìjọba Nàìjíríà àsódodo ọ̀rọ̀ ni tó bá ní kò sí president wa ní Nàìjíríà pẹ́lòmíì ni àsódodo ọ̀rọ̀ ni níjọ́ kìíní ọjọ́ sí tí Nnamdi Kanu pariwo pé tó kò ṣe Buhari ló wà lérí oyè kò ṣe pé Nnamdi Kanu bú Buhari torí pé ó mọ orú èèyàn tí Buhari jẹ́ ní àsìkò gba títí ẹ̀ ó mọ̀ pé Buhari kì í gbọ́ kì í gbà ni ó mọ̀ pé Buhari kì í ṣẹni tó jásí pé ó ń lajúlẹ̀ tí tàlùbọ̀ ń kó wọ̀bẹ̀ ni ó mọ̀ pé Buhari action man ni láyé gba war indiscipline tí gbogbo wọn bá tán lò kọjá gbogbo èèyàn ń mọ̀ bẹ́ẹ̀ àmọ́ ńgbà tó wá di àsìkò tá a wà yìí ìjọba ò sí lọ́wọ́ Buhari kódà gan àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ń pe Gumi ní president of Nigeria Republic of Nigeria àwọn kan á pe Gumi ní vice president of Nigeria ẹ̀rí bí Gumi ṣe ń pàṣẹ káàkiri Gumi ló sọ pé kí president Nigeria kó sanwó fún àwọn bandit kó tó bá fẹ́ kí àwọn Nigeria gbádùn pé àfikán fún wọn ní amnesty tó bá fẹ́ kí Nigeria kó dáwọ́ dúró kí Nigeria ní kán rọrùn sùn Gumi ló mọ ibi táwọn Boko Haram wà Gumi ló ń lọ negotiate pẹ̀lú wọn bẹ́ẹ̀ ni Gumi fún wa ló fi ń kó wàhálà rẹ̀ tó fi ń kó bá gbogbo Nàìjíríà bẹ́ẹ̀ sì ni ẹnìkan kò sọ̀rọ̀ kódà wọn ò mú ní terrorist wọn ò mú Gumi ní terrorist ó ń sùn ó ń falala ni èyí tó wá ń dùn mí jù bẹ́ẹ̀ ni pé gbogbo ẹ̀yin àgbààgbà Yorùbá àti ẹ̀yin tẹ́ wà ní orí ìjọba lónìí tẹ́ jẹ́ Yorùbá ẹ fojú rí tó ń ṣẹlẹ̀ gbogbo ilẹ̀ rí tó ń ṣẹlẹ̀ kò sẹ́ni kankan tó lè sọ̀rọ̀ nínú yín gbogbo yín dákẹ́ ẹ̀dẹ̀ ń rí tẹ́ bá fẹ́ kí ìlọsíwájú Yorùbá kó tètè yá àfi kẹ́ tètè yí padà kẹ́ tètè react kẹ́ yí padà lérí ìrìn àjò tẹ́ wà nísìn àmọ́ tẹ́ bá fẹ́ kó wàhálà bá àwọn àrọ́mọdọ́mọ ilẹ̀ Yorùbá ẹ̀yin lẹ máa dákẹ́ jẹ́jẹ́ gbogbo ẹ̀yin ọba tó já sí pé ẹ torí ń tẹ́ fẹ́ jẹ náà ẹ kó sọ́dọ̀ àwọn ará bíi ẹ tètè ronú kẹ́ padà wọ́n ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun ó pa gbogbo ẹ̀yin bàbá tá a pè yín lọ́ba mi ò tó bu yín èèwọ̀ ní fún wa ní ká bú àwọn kábíyèsí ṣùgbọ́n tí bàbá yẹn bá ń ṣe tí ò dáa a gbọ́dọ̀ tètè pè wọ́n kán mọ̀ pé bàbá ntẹ́ ń ṣe yìí o kò dáa ọjọ́ iwájú wa lẹ fi ń ṣeré ẹ ń fi ọjọ́ wa tàfàlà tẹ bá torí tẹ fẹ́ jẹ òkèlè tẹ fẹ́ jẹ àtẹran tẹ fẹ́ fi jẹun tẹ bá fi ń tàfàlà ìgbésí ayé àwọn ọmọ Yorùbá orí ibú ni ẹ̀yin bàbá wa tó bá yín wí mi ò sí nínú àwọn tó ń bú ọba mi ì ní bú ọba rárá ṣùgbọ́n mo wà lára ẹni tó ń ta ọba lára jí tí màá tẹ ẹ̀yin ọba ìlú ilẹ̀ Yorùbá jí gbogbo ẹ̀yin ọba ilẹ̀ Yorùbá ẹ ti sùn ẹ ti gbàgbéra ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ẹ̀ ṣe ó yẹ kẹ́ ẹ dìde kẹ́ ẹ jà kẹ́ ẹ jìjà fúnlẹ̀ Yorùbá tẹ́ bá fẹ́ kílẹ̀ ìrìn àjò Yorùbá kó yá kíákíá
ọwọ́ ẹ̀yin ọba yìí ló wà torí pé ẹ̀yin làwọn olórí yìí ń rí pátápátá ẹ̀yin lòṣèlú Nàìjíríà ń rí lọ́tún lósì ẹ̀yin ni wọ́n wá ń bá ẹ sì gbọ́dọ̀ fọwọ́ sọ̀yà pé wọn ò máa fún yín lówó wọn ò máa fún yín lówó gbà sẹ́yìn owó àgbà sẹ́yìn gbogbo yín lẹ̀ ń gbọ́ owó àgbà sẹ́yìn ẹ ṣe sùn kẹ́ lálàá kẹ́ ronú pé ilẹ̀ Yorùbá a nídìí ilẹ̀ Yorùbá a nídìí ìsinmi a dẹ̀ nídìí tẹ̀síwájú nínú ìrìn àjò wa àmọ́ gbogbo yín wá dúró tó bá já sí pé ọ̀rọ̀ ẹ̀sìn dé ni oníkálukú ló mẹ́sìn tó ń ṣe kí mùsùlùmí máa ṣe ẹ̀sìn mùsùlùmí ẹ̀ lọ kí christianity máa ṣe ẹ̀sìn christianity ẹ̀ àwọn tó bá pera wọn lábàláyé ẹ jẹ́ ká máa ṣe tiwọn èyí tó bá kọjá àyè ara wọn ká sọ fún pé kọjá àyè ara ẹ̀ làkúndínkùn wálé ẹ̀dín kó ní kálukú ṣẹ̀sìn ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àmọ́ ilẹ̀ Yorùbá ló pa gbogbo wa papọ̀ ẹ̀yin ọba àfi kẹ́ ẹ dìde àti gbogbo ẹ̀yin tẹ́ pera yín lólórí àtẹ̀yin àgbààgbà nínú politician gbogbo yín dákẹ́ nítorí ntẹ́ fẹ́ jẹ kò jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ ntẹ́ fẹ́ jẹ kò jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ̀yin náà ni gbogbo yín ẹ̀yin àgbààgbà lẹ politician ẹ̀yin lẹ da Sunday Igboho ẹ̀yin lẹ sún Sunday Igboho débi tó wà ẹ̀ ń sọ fún Sunday Igboho ńgbà tó wà bẹ́ẹ̀ pé tó ẹ wà pẹ̀lú ẹ̀ kó máa ṣe èso àṣẹ tara yín nìkan lẹ ń ṣe àṣẹ tara yín nìkan lẹ ń ṣe ẹ fẹ́ kí Sunday Igboho kó da gbogbo ẹ̀rú kẹ́lẹ́ ráyè jòkó ó délẹ̀ tán kò sẹ́ni kankan tó dìde pẹ̀lú Sunday Igboho ẹ fi Sunday Igboho láyè síbẹ̀ àmọ́ àwa mọ̀ pé ibi tí ọ̀rọ̀ yìí lọ Sunday Igboho ń bọ̀ àbá wa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí rọrùn tí dùnú torí pé agbogbo aná la gbọ́ fídíò Sunday Igboho tó ń lọ á rí i pé Sunday Igboho ó yìí dúró pé ọmọ akin lòun akọ ọkùnrin lòun ó sì dúró pé òun ò sójó gbogbo ìgbà tẹ́ bá pè òun lòun jẹ́ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ iwájú báyìí ní ilẹ̀ Yorùbá ò mọ̀ lọ gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ jókòó kalẹ̀ ẹ̀yin náà fojú yín rí níbi tílẹ̀ Yorùbá ń lọ yìí tílẹ̀ Yorùbá bá bọ́ sí àní gbàgbé kankan nínú ẹ̀yin ọba yìí àmọ́ tílẹ̀ Yorùbá ò bá bọ́ sí ó kù sọ̀wọ́ gbogbo yín ẹ̀yin ọba yìí náà pọ̀pọ̀lọpọ̀ gbogbo yín láti gbọ́ àwa mọ àwọn ọba tó já sí pé wọ́n fún lówó táwọn ìjọba fún lówó gbogbo ẹ̀ lárí gbogbo ẹ̀dẹ̀ là ń gbọ́ bẹ́ẹ̀ ṣe gbà gbogbo ẹ̀ lárí kódà tí bá fẹ́ ká máa fojú gbogbo yín hàn ní kọ̀ọ̀kan a lè fojú yín hàn ṣùgbọ́n pé kí ni ẹ̀yin ọba tó kù ẹ̀sùn ẹ̀tàkàkà dáadáa kẹ́ mọ̀ pé àwọn ọmọ ilẹ̀ Yorùbá tó ń bẹ́ẹ̀lẹ̀ àwọn ọmọ àrọ́mọdọ́mọ Yorùbá àwọn náà máa jìyà tí ilẹ̀ Yorùbá ò bá dúró wàhálà tí ẹ̀jẹ̀ kan parí nísìnyí àwọn ọmọ àrọ́mọdọ́mọ ni àwọn ẹ̀yin ọba àwọn yìí àsìkò yín tí ń tó mélòó ló kù tẹ́ fẹ́ lò tẹ́ fẹ́ fi kó lórílẹ̀ ayé ẹ ṣe dáadáa kẹ́ tó kó lórílẹ̀ ayé innamal marihu hadisun ba'daha gbogbo dáadáa tẹ́ bá ti ṣe ọ̀rọ̀ tán ni ó dà lọ́la fakun hadisan asana ẹ ṣe dáadáa ká lè rí ọ̀rọ̀ yín sọ níjọ́ iwájú tẹ́ ẹ bá ṣe dáadáa a máa ròyìn yín pẹ̀lú èpè ni pé ẹ̀yin ni ò jẹ́ kó bọ́ tẹ́ bá wá kú tán gbogbo tẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe gbowó lọ́wọ́ ìjọba ẹ má gbàgbé o nígbà tí Abíọ́lá ń bẹ ní ayé gbogbo àwọn tó gbowó lẹ́yìn Abíọ́lá pé kán fi pa Abíọ́lá gbogbo wọn náà tú àṣírí wọn àwọn náà dà lónìí àmọ́ gbogbo ẹ̀yin ọba tẹ́ wà ń bẹ̀ lónìí tẹ́ bá ní ẹ̀ nígbà ẹ fẹ́ máa gbowó ẹ fẹ́ máa ta Yorùbá lẹ́yìn ni tẹ́ bá kú tán àṣírí yín ó jáde èpè náà máa fi tẹ̀lé yín àwọn Nàìjíríà àwọn Yorùbá ò ní ṣàdúrà fún yín láéláé wọ́n á tún fèpè sí fún yín kódà ẹ tún jìyà lọ́dọ̀ Ọlọ́run Ọba torí pé wọ́n ní mangashana falẹ́sà mínà gbogbo ẹnikẹ́ni tó bá dà wá kò sí nínú wa gbogbo ẹni tẹ́ bá da ilẹ̀ Yorùbá Ọlọ́run máa béèrè lọ́wọ́ yín gbogbo ẹni tó bá da àjọṣepọ̀ Yorùbá pẹ̀lú Yorùbá ẹgbẹ́ ẹ̀ Ọlọ́run máa béèrè lọ́wọ́ yín nítorí owó tẹ́ fẹ́ jẹ torí pé kí ni owó ni wàhálà ilẹ̀ Yorùbá owó ni Yorùbá ń sìn lónìí Yorùbá ò wá ní làákàyè kan mọ́ ju owó lọ Yorùbá ò ní làákàyè ju pé lẹ́yìn tó bá ti rówó kò sí làákàyè kankan fún wọn mọ́ àwa ń ta Yorùbá ní tàkùtà à ń tara wa àṣìbẹ́ títí agbàbọ̀dè fún Sunday Igboho ẹ ronú ó dìgbà.